oyè tá a dẹ̀ ń sọ kò dẹ̀ ń ṣe just ordinary oyè tó so gbogbo ilẹ̀ Yorùbá papọ̀ pátá òun ni a lè ṣe ká máa mẹ́nu bà ọ̀rọ̀ bàbá àbú ara fẹ́ra kù ọlọ́wọ́ ọba á jẹ́ kí èso rẹ̀ ṣe gbé ọlọ́wọ́ ọba aṣọ àwa tó kù àwọn olórí ọba ilẹ̀ Yorùbá ló dá ẹ jẹ́ ká fún ẹni tó jẹ́ alákìkanjú ní irú oyè yìí Ọlọ́run ti gbé síbẹ̀ àwọn ọlọ́mọlẹ́rẹ̀ gbé síbẹ̀ àwọn ọlọ́ba ti gbé síbẹ̀ ẹni kú mbẹ àmú àti wàhálà ò ní gbé kú báyìí ṣàdúrà síwájú ogun òní bẹ́lẹ̀ nínú ilé ẹni níbẹ̀lẹ̀ nílùú ẹnì kọ̀ọ̀kan wa níbẹ̀lẹ̀ nílẹ̀ alápapọ̀ ọba ṣàánú wa lórí gbogbo tó lè á dẹ̀rọ̀ lágbára náà inú mi dùn láti rí ibi tẹ́ ẹ̀dínmú yẹn ẹ̀dínmú dáadáa ẹ̀dínmú ọlọ́run ọba àtàwọn ọmọdé àjẹbá ń jù àdúpẹ́. Ààrẹ jẹ́ ààrẹ ọ̀kákàbò jẹ́ olórí ogun ní ọba jagunjagun ilẹ̀ Yorùbá. Adé tí wọ́n máa ń dé fún tó bá fẹ́ ìsọ ẹ̀ tí wọ́n pè ní adé ìjìkókó. Adé ìjìkókó. Wọ́n ní ẹni tó bá di ààrẹ tó ọba dé adé yẹn fún ìjọba jagunjagun ilẹ̀ Yorùbá. Kò tí ì jà rẹ. Kò jẹ́ o. Wọ́n dẹ̀ máa gbé awọ àmọ̀tẹ́kùn fún wọn ní aṣọ olórí ogun tó máa wò ó gbé fún wọn bẹ́ẹ̀. So wọ́n dẹ̀ fún ní ọ̀pá ìṣẹ́gun náà pè é fún bàbá Abíọ́lá ní ògùn tó lè wọ́n kábíyèsí Aláàfin ní àwọn bàbá òun yọjú sí òun lójú oorun. Irú ilé ilẹ̀ ní irú ilé yìí ni wọ́n gbé fún un lásìkò tí ṣe mọ̀ pé kábíyèsí ọba Adéyẹmí Lámídì Adéyẹmí ikú bàbá yìí Ọlọ́run kó pọ̀ lókè kì í ṣọba lásán ọba tó yẹ pé ó wà highly spiritual. Bẹ́ẹ̀ni bàbá. Nínú àwọn ọ̀jọ̀gbọ́n ọba tí Ọlọ́run ti fúnlẹ̀ Yorùbá ó jẹ́ kan nù wọn kò lẹ́ ń ṣe nǹkan láì má wádìí. Àti wọ́n ní ọlọ́pàá ẹ̀wọ̀n nílé máa rí tóbi tàbí wọ́n ní báwọn bàbá òun ṣe ní kò ń ṣe nù. Òun ni ìdánilómi bá rí mi. Ìbàdàn dẹ̀ wá gbé fún mi, mo ṣe wá mọṣẹ́ tó ń ṣe. Mo ti mọṣẹ́ tó ti ṣe lẹ́nu ìbàdàn gbé fún mi. So mo ṣe wá mọ̀ pé ó wà spiritual lóòótọ́. Kò sí ààrẹ tó máa ń succeed tí ò bá ní cooperation àwọn ọba. Ààrẹ tí ò bá ti ní good relationship pẹ̀lú àwọn ọba ilẹ̀ Yorùbá máa níṣòro púpọ̀. Ìdí nìyẹn bẹ́ẹ̀ pé gbogbo ọba ilẹ̀ Yorùbá àti tó ta tó lágbára àti tó lágbára tó lóbi kò sí kékeré ọba orí adé lórí adé ń jẹ́. So o gbọ́dọ̀ wọn lọ́wọ́ káwọn náà fẹ́ lọ́wọ́ tiẹ̀ kí ẹni lọ ṣe ìjọ ṣiṣẹ́ papọ̀. Torí ọlọ́run máa yẹ kárí kò sí ìlú tó kéré tí ìṣòro bá bẹ̀rẹ̀ nílùú kan ó lè ràn dé ìlú míì. Tó bá dẹ̀ bẹ̀rẹ̀ ìlú kan ilẹ̀ Yorùbá náà lọ́wọ́ máa sọ wọn ní sọ̀rọ̀ ìlú yẹn mọ́. Ìdí nìyẹn jẹ́ pé ààrẹ gbọ́dọ̀ ní cooperation ọ̀rọ̀ ọba. Kò sẹ́ni tó gbàdúrà ogun. But olóyìnbó sọ pé if you want peace prepare for war. Ẹni tó bá ń fẹ́ àlàáfíà ó gbọ́dọ̀ máa gbáradì ogun. Ìṣe kó gbàdúrà kógun ṣẹlẹ̀ sórí ogun ń ṣe bí iyán. Kò sẹ́ni tó gbọ́dọ̀ gbàdúrà ogun kan ló máa ń gbàdúrà ogun. Ṣùgbọ́n ọlọ́gbọ́n ènìyàn gbọ́dọ̀ máa múra ogun. Torí tí ọ̀tá ìta bá rí pò múra ogun awakọ̀ rẹ̀ ní mú gbogbo nǹkan tó dẹ̀ ṣe fún 100 ọdún wọ́n lè bàjẹ́ lọ́jọ́ mẹ́ta. Ìdí nìyẹn bẹ́ẹ̀ pé ìran tó bá gbọ́n gbogbo ògbà kò sógun lẹ̀ wọ́n dà máa múra ogun. Nítorí àwọn tó yẹ pé wọ́n máa ń pè wọ́n ní external aggressors. Wọ́n yẹ pé wọ́n lè wọnú ìran kan wá ba ìran jẹ́. Gbẹ́ni tó bá ní àgbógbó àyẹ̀kíní kan àmúra ogun irú wọn yẹn wọ́n máa ń kó wọn lẹ́rú gbẹ̀yìn. Dípò láyé àtijọ́ gbogbo àwọn tó máa ń jọba púpọ̀ nínú àwọn ọba tó wá jọba nílẹ̀ Yorùbá tó tẹ ìlú jagunjagun ni wọ́n about 75 to 80% tó wá tẹ ìlú dó wọ́n jagunpadé ni o púpọ̀ náà ọba wọ́n jagunpadé ni o. So ìdí nìyẹn tó pé ipò yìí Yorùbá ò fi ṣeré
láti 1530 ó lọ bí 500 years ní ṣùgbọ́n tí ń jẹ oyè yẹn àwọn márùndínlógún ló dẹ̀ ṣe jẹ́ 15 for 500 years so interregnum tó máa ń wà tí kan bá ṣípò wọ́n tó fi ní ìjẹ àwọn aláàfin àrùn sábà wọn máa fi jẹ báyìí ipò tó wà strategic ni so adúgbò lọ́wọ́ náà kọ́ lọ́wọ́ kàwá yẹ tí àwọn àmọ̀ torí kì í ṣe nǹkan tá a rò tẹ́lẹ̀ kì í ṣe nǹkan tí lọ́wọ́ má jẹ́ ẹni kí n máa rò níbi ọdún mẹ́wàá sì máa níbà lórí ẹgbẹ́ kàn mí lórí ipò tí bàbá wa MK Abíọ́lá tó fi sílẹ̀ ní 1998 ni ẹ̀dẹ̀ ìwò bàtà Abíọ́lá bó ṣe tóbi tó sí ààrẹ pé Ọ̀túnba ń gbà yẹn kí tó jẹ ààrẹ Gani Adams ẹni bó ṣe tóbi tó ṣùgbọ́n bó ṣe wọn náà ọba ìrọ̀ṣọ̀ láì àwọn tó lè gbé aláṣẹ kẹyàn fi tí wọ́n ṣọ́ọ́dì wọ́n àtàwọn fẹ́ ṣe mítì ní ìbáyé ṣe ká tó kọ́kọ́ dé mítì àgbọ́dọ̀ kọ́kọ́ wá pèsè ní ọ̀dọ̀ ọba kí ọba kó súre kí ọba náà wọ́n bá wa ṣe àjọṣe ìgbà yẹn ló ṣe ìtùbà ló tún ṣe oníkan tí ọba bá ti lọ́wọ́ sí gbogbo alálẹ̀ ìlú yẹn àti ìrúmọlẹ̀ ìlú yẹn ló lọ́wọ́ sí àwọn ẹlẹ́yẹ ìlú yẹn gan lọ́wọ́ sí wọ́n tí ọba bá takò about 70% ìrúmọlẹ̀ yẹn náà kọ́ máa takò so orí ó ní ọ̀tọ̀ náà rí kó tó fi ọba sórí ìtẹ́ ìlú yẹn tó fi ṣe adarí ìwọ̀n la fi wípé ká tó bẹ̀rẹ̀ ní ti àkọ́kọ́ díẹ̀ a fẹ́ dé ọ̀dọ̀ kábíyèsí oníkọ̀tù àsìkò àwọn àníkà débẹ̀ yẹn à ń pẹ́ ká tó bẹ̀rẹ̀ múlá ọ̀dọ̀ ó wò pé bí a bá parí tán ní máa lọ ayé àpèjì so mo kí n kábíyèsí ní agbára náà ìgbàyàn àtù wà lára ọ̀ ìgbàyàn àtù gbẹ̀gùn lára ọ̀ wọ́n ní kí ni ìrókò sun ẹ̀rọ ní ìrókò sun àsìkò tí ẹ̀rọ àwọnú ìlú yìí ò ní lè sódì o gbogbo nǹkan tí ẹ̀ ń gbà ní èròǹgbà ní dáadáa fún ìlú ọlọ́run abáyé mú wọlé àṣẹ o àwọn aláṣekù wọn mú wọlé àṣẹ o nípa ọmọ tẹ bá dẹ̀bi wọn lálùbáríkà o ẹ ní ọmọ yín tùlú o ẹ nípa ya yín tùlú o àwọn olóyè ò ní fọmọ wọn tùlú o nípa ya wọn tùlú o alùbáríkà ayérayé àwọn olùgbé kábíyèsí.